Ilé Purple tí a mọ̀ sí ilé Amnesty ló gbé ipò àkọ́kọ́ pẹ̀lú àmì ayò 404 nínú ìdíje eré ìdárayá Onilejule ẹlẹ́ẹ̀kọkànlá irú ẹ̀ tí ó máa ń wáyé lẹ́ẹ̀kan lọ́dún méjì ti iléèwé alákọ̀ọ́bẹ̀rẹ̀ Primary Royal Hall Ìgbẹ̀bà Ìjẹ̀bú Òde tí ó wáyé ní pápá eré ìdárayá àgbáyé tí a sọ lórúkọ Dípọ̀ Dínà ní Ìjẹ̀bú Òde. Anthony Gàdùnà jábọ̀ ìròyìn pé olùdásílẹ̀ iléèwé náà Olórí Olúwatóyìn Adétọ̀nà gbé oríyìn fún àwọn òbí àti àwọn òṣìṣẹ́ iléèwé náà fún àtìlẹ́yìn wọn tí ó ti kópa ribiribi nínú àṣeyọrí ìdíje eré ìdárayá náà. Ẹ gbọ́ ìròyìn náà síwájú sí i. Àwọn ilé mẹ́rin tí wọ́n kópa nínú eré ìdárayá Onilejule ní aláwọ̀ fèfè amber, aláwọ̀ omi aró sapphire, aláwọ̀ ewé emerald àti aláwọ̀ purple amethyst. Ìdíje eré ìdárayá Onilejule ẹlẹ́ẹ̀kọkànlá irú ẹ̀ tó máa ń wáyé lẹ́ẹ̀kan lọ́dún méjì ti ilé ẹ̀kọ́ alákọ̀ọ́bẹ̀rẹ̀ àti Primary Royal Hall Ìgbẹ̀bà Ìjẹ̀bú Òde tún jẹ́ àǹfààní fún àwọn akẹ́kọ̀ọ́ láti ṣàfihàn ẹ̀bùn eré ìdárayá fún àwọn òbí àti àwọn àlejò. Presentation of the thank you, sir. Daddy has said that has Àwọn eré ìdárayá tó wáyé nínú ìdíje náà ni eré ìdárayá 25 mítà, eré ìdárayá 50 mítà àti 95 mítà fún àwọn ọkùnrin àti àwọn obìnrin, 100 mítà fún àwọn akẹ́kọ̀ọ́ ọkùnrin àti àwọn akẹ́kọ̀ọ́bìnrin, eré alápò, eré oníṣíbí àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ, àti àwọn iléèwé míì tí wọ́n fi ìwé pè wá síbi eré ìdárayá náà pẹ̀lú àwọn òbí àti olùkọ́ náà kópa nínú ìdíje eré ìdárayá náà tí wọ́n sì ṣàfihàn ẹ̀bùn wọn nínú eré ìdárayá. Nígbà tí olùdásílẹ̀ ilé ẹ̀kọ́ náà Olórí Olúwatóyìn Adétọ̀nà àti alága ayẹyẹ ọjọ́ náà Olùṣọ́-àgùntàn Michael Òkèdélé ń bá àwọn ènìyàn sọ̀rọ̀ bí oríyìn fún àwọn òbí àti òṣìṣẹ́ ilé ẹ̀kọ́ náà fún àtìlẹ́yìn wọn àti ìfẹ́ tí wọ́n ṣàfihàn. Mo rí gbogbo àwọn ọmọ mi inú wọn dùn, mo rí àwọn òbí gbogbo wọn ń jó, gbogbo wọn ń yọ̀, so ó mú inú mi dùn dáadáa. And then fún àwọn òbí gbogbo nǹkan táwọn ń kọ́ wọn ní school káwọn òbí náà kàn join wa láti continue nǹkan tá à ń kọ́ wọn. Tá bá ń kọ́ wọn ní A káwọn náà máa ṣe A, ká bá ń kọ́ wọn B káwọn náà máa ṣe B, kò ṣe ká máa ṣe A kán máa ṣe B nílé, kò lè ràn wá lọ́wọ́, kò lè jẹ́ kí a lè gbé wọn sókè. Àwa òbí a gbọ́dọ̀ support gbogbo nǹkan tó ń ṣe ní school láti jẹ́ kí inter-house sport kó lọ dáadáa, and then ká má bẹ̀rù pé bóyá àwọn òbí mi máa ń bẹ̀rù bóyá àwọn ọmọ lè ṣubú, wọ́n lè ṣèṣe, so wọ́n ní allow àwọn ọmọ wọn láti participate, but kò rí bẹ́ẹ̀ ní Royal Hall. Ní ìparí ayẹyẹ náà wọ́n pín ẹ̀bùn fún àwọn tó gbé ìgbà orókè àti àwọn tó ṣojú wọn pẹ̀lú ife ẹ̀yẹ àti ẹ̀bùn owó fún àwọn tó fakọyọ jùlọ nínú oríṣiríṣi eré ìdárayá pẹ̀lú ilé aláwọ̀ purple tó gbé ìgbà orókè nínú gbogbo eré ìdárayá. Láti lè ṣe NT Ìjẹ̀bú Òde, Ayọ̀mídé Ògúnkànmí ló ṣe àtúpalẹ̀ ìròyìn.